àdámọ́lì àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe àdámọ́lìyà lórí ìyàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yọ wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la Lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Alágége Máa kú iṣẹ́ bàbá. mi máa dọ̀la owó fún kó. Ìṣẹ̀mí ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Meanwhile, Paul mọ mission Barnaba ó fẹ́ máa gbọ́ ohun tí àwọn arábí yẹn ń sọ torí yẹn gbédè Róòmù ó gbọ́ Greek má jà á mú un lọ kò bá bẹ̀rẹ̀ iṣẹ́ kò lè jẹ́ ń bẹ̀ Barnaba wò pé wàhálà ti ẹ nìyẹn mo fẹ́ máa gbọ́ ohun tó ń wí sẹ́ẹ̀ tẹ̀síwájú. ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀. wọ́n bẹ̀ lura wọn pa. gídígbò náà pọ̀ tó bẹ́ẹ̀. máa mú lọ mi ò mú lọ máa mú lọ mi ò mú lọ lórí ara rẹ̀ bọ̀rọ̀bọ̀ lórí ara wọn straight. ẹ jọ kí ló ní fàjánù yẹn a fẹ́ mú yàn lọ́bì kan tí ìwà pé ní nínú agenda kí ló lè mú lọ fún. ìjà náà pọ̀ tó bẹ́ẹ̀. wọ́n jà débi pé tí wọ́n ya ara wọn sí méjì. ọba súnká. nígbà tí Bánábà sì bá ó sì mú Máàkù ó bá ti ọkọ̀ lọ sí. ọba bá tiẹ̀ lọ máàkì dúró lórí ìdúró tó ń jà ni pé máàkì ó máa tẹ̀lé ọ ní ó lè mú lọ o kò bá bẹ̀rẹ̀ kò lè jẹ́ ń bẹ̀ wàhálà tó kọ́ bí ìjà wọn nìyẹn ó fẹ́ smart mọ́ Paul lọ́wọ́ ṣé nígbà tí Bánábà ti wá lọ Paul wá wò pé kí mo lè ṣe o ẹ tí mò ń rí mú kiri rè tí mò ń gbọ́ sórí Jésù lẹ́nu ẹ̀ díẹ̀díẹ̀ mẹ́wàá Bánábà ọmọlẹ́yìn méjìlá kọ́ ni kò sínú ọmọlẹ́yìn méjìlá o àwọn 70 àbí 72 tán ní Jésù yàn bí 70 ni bí 70 ìròyìn tó mọ̀ Bible kò sọ kò wà specific lórí ẹ̀ tẹ́bà ogún ní 72 ló lò kí n jẹ́ lo 70 nígbà tó wá jà tán Paul àwọn pé yes kí ló lè ṣe o ó wà lọ sí Galatians chapter 1 ẹ̀wọ̀n tó kọ́ nínú Galatians àwọn tó fún wa ṣẹ́rí kìíní ṣe ní tí ò yá wọn Christian rí ṣẹ́rí bí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan ṣe rí irun tó bá fẹ́ ló bá wọn fẹ́ ń bẹ̀ kò yẹ ṣe bẹ̀rẹ̀ o ṣe àgbẹ̀ ìlànà kérúbù ọ̀tọ̀ ni ìlànà sẹ̀lẹ̀ ọ̀tọ̀ ìlànà deeper life ọ̀tọ̀ rìdíìmù ọ̀tọ̀ kò ṣe bẹ̀rẹ̀ bí Paul ṣe gbé kalẹ̀ náà nìyẹn. Galatians 2:7. ọ̀nà Galatians 2:7. Galatians 2:7. Galatians 2:7. Okay. ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí i pé a ti fi ìhéré tí àwọn aláìkọlà lé mi lọ́wọ́ bí a ti fi ìhéré tí àwọn onídàlé Pétérù lọ́wọ́ nítorí ẹni tí ó ṣiṣẹ́ ta ló fi lé e lọ́wọ́ ẹgbẹ́ sẹ́nu mi ò gbọ́ kò sí ẹ̀gbọ́n tó wí ni ẹ̀yin lẹ́ni ká ṣe o. ṣùgbọ́n mo fẹ́ support nǹkan tẹ sọ ni mo ṣe ẹ wà pé èèyàn obìnrin Pọ́ọ̀lù torí òfin ìkọlà òfin Ọlọ́run ni kò ń ṣe láìkẹ́ o. irọ́ o. kájà tọ́tọ́ ní túmọ̀ ẹ̀ o. ibi tọ́rọ̀ ẹ̀ ti bẹ̀rọ̀ Ábúráhámù ni o Genesis 17 láti wá 7 to 10 ló wà o bá ń sáré kà kákọlà òfin Ọlọ́run sọ́dọ̀ Ábúráhámù ni. èyí ni májẹ̀mú mi. gbogbo mùsùlùmí gbọdọ̀ máa kọlà agbọ́dọ̀ máa dá tọ́tọ́ dandan ni. èyí ni májẹ̀mú mi. gbogbo Júù gbọdọ̀ kọlà kírísítẹ́nì lè kọlà láéláé. tí ẹ̀yin ò máa pamọ́ láàrin tèmi ti yín àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ gbogbo ọkùnrin inú yín ni a ó máa kọ ní ìlà ẹ̀yin ó sì kọ ara yín ní ìlà òun ni yóò ṣe àmì májẹ̀mú láàrin tèmi ti yín. verse 10 ni mo kà tó. 7 mo ti ní kó gbé. ok. èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ láàrin
tèmi tirẹ̀ láàrin mi àti Abrahamu àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran wọn ní májẹ̀mú ayérayé. sọ̀kan máa dá atọ́tọ́ Ọlọ́run ló fi lélẹ̀ kódà Mósè ìjọ kan ó gbàgbé àti dá atọ́tọ́ ọmọ ẹ̀ Ọlọ́run fẹ́ pa á máa lọ sí Exodus chapter 4 verse 22 to 24 Exodus chapter 4. ó sì ṣe ní ọ̀nà ẹ máa gbọ́ nínú ilé èrò ni Olúwa pàdé rẹ̀ pàdé ó Mósè sì wá ọ̀nà láti pa ó á. fẹ́ pa Mósè nígbà náà ni sípòrà mú òkúta mímú ó sì kọ ọmọ rẹ̀ ní ìlà abẹ́ ẹ bó ṣe important tó o ó sì sọ sí ẹsẹ̀ Mósè gádà atọ́tọ́ ó sì wí pé ìgbà Jésù gan dáyé Paul wọn dá atọ́ Paul yìí náà o lọ́mọ burúkú yìí o wọ́n dá atọ́tọ́ ẹ o bàbá burúkú jàre wọ́n dá atọ́ ẹ o Philippians 2:7 wọ́n dá atọ́tọ́ ẹ ìgbà tó wá dé tí Jésù tó bí Jésù náà sáyé wọ́n dá atọ́ Jésù náà Luke 2:21. ní ìgbà tí ọjọ́ kẹjọ pé láti kọ ọmọdékùnrin náà ní ìlà a pe orúkọ rẹ̀ ní Jésù. nígbà Paul wá dé ọ̀la ará Galatian ó wá wò ó pé ṣé kí wọ́n sọ fún káwọn àgbàlagbà máa dá tọ̀tọ̀ wọn ní wá ṣọ́ọ̀ṣì o ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ní wá ó ní ẹ wò ẹ fa tọ̀tọ̀ lẹ̀ ẹ gbọ́ bó ṣe sọ ó sọ clearly ni aṣọ wa 5 asu ẹgbọ́n tó ń yẹ Galatian 5:2 ó ní kíyèsí èmi Pọ́ọ̀lù ni ó wí fún yín wípé èmi lè fún Galatian wípé bí a bá kọ yín ní ìlà Kristi kì yóò ní èrè fún yín ẹ ní jèrè Jésù o ní ohunkóhun. ẹ má kọlà mọ́ o ẹ má dàtọ̀tọ̀ mọ́ o tẹ bá da ẹ ní jèrè Jésù lóyìnbó ṣe kí ń kọlà náà ṣe ń dá tọ́tọ́ èèbó èdà wọ́n dàbí ajá. ìtàn tẹ̀lé rè bó ṣe rí ló ṣe ń bá wọn lò alákọ̀ọ́rí tí a máa ń ṣorílẹ̀ ni a máa ń ṣorí ọmọ aṣẹ́wọ́lẹ̀ wà ní ẹ̀yà wèrè ni ẹ̀ ń ṣorílẹ̀ kí ló dé lóyìn fáwọn ẹ̀ lófin nínú 1 Corinthians chapter 11 verse 5-6 òfin tí wọ́n ní ṣùgbọ́n ti Kọ́ríńtì nìkan ni olúkúlùkù obìnrin tí ń gbàdúrà tàbí tí ń sọ àsọtẹ́lẹ̀ ní àìborí Kọ́ríńtì rẹ̀ nìkan ni òun ṣe róòmù o kòkó róòmù o Kọ́ríńtì nìkan ni o orí ara rẹ̀. ẹni tí ò bá borí ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì róòmù kò bẹ̀rù orí ara ẹ̀ ni. nítorí ọ̀kan náà ni pẹ̀lú ẹni tí ó fárí. ní Kọ́ríńtì nítorí bí obìnrin kò bá borí ní rẹ̀ Kọ́ríńtì ẹ jẹ́ kí ó lè ra rẹ̀ pẹ̀lú. ìyẹn ní Kọ́ríńtì ṣùgbọ́n bí ó bá ṣe pé òun ìtìjú ni fún obìnrin láti rẹ́ ẹnu tàbí láti fọ́ orí rẹ̀ ẹ jẹ́ kí ó borí rẹ̀. nínú Kọ́ríńtì nìyẹn kòkó róòmù kòkó Thessalonica kòkó Ephesian ìwọ̀n Philippian àwọn ilé iṣẹ́ ilẹ̀ ṣọ́ọ̀ṣì kò kàn wọ́n bí ìlú ṣe ń bá wọn lò ẹ wo Deeper Life wọ́n lè borí kú wọ́n dàbí aláàárẹ̀ ni bí olóńdó. wọ́n lè yárinjì ìlànà tí wọ́n nìyẹn báwọn ṣe rí nìyẹn bólúwa ṣe pè wọ́n. ẹ̀rẹ́ rí pé kúmúyì sọ̀rọ̀ kan ọlọ́mọ sì jẹ́ okú ń sìn àmín. ó lóun máa change púpọ̀ doctrine Deeper Life kóhun tó kúrò láyé lára èyí tí ó change ni pé kó má lọ ṣọ́ọ̀ṣì jọ Sunday mọ́ o kó sọ di Saturday wọ́n sì gbọ́dọ̀ máa kírun nínú ṣọ́ọ̀ṣì wọn nítorí gbọ́dọ̀ mú mọ́ṣẹ́ gangan tí wàá ti gbọ́ ó ló máa change doctrine yẹn tó rí pé wo tó ń gbélẹ̀ kò bá Bíbélì lọ ṣọ́ọ̀ṣì ẹ̀mọ́ yẹn ni àbí ó rí pé o sì dúró àgùntàn ti wà rẹpẹtẹ kókò dárí owó ṣe wọn ni. kí èmi kí ó lè jèrè pípọ̀ sí i. owó ṣe kó wọn jọ rèé Paul ní mission tó dáa ó fẹ́ kó jọjọ ní sàṣẹ́lá ó ìkú o. sir mo fẹ́ béèrè nǹkan kan. ok. ṣé ẹ̀sìn tó kọ́kọ́ mú wá kìrìsìtẹ́nì ni. kò sí tó jọ ta ló mú wá. ẹ ní sùúrù. ok. kìrìsìtẹ́nì ni ok. tó ti wà bẹ́ẹ̀ tí wọ́n lò lánàá ẹ̀. ta ló mú wá. kìrìsìtẹ́nì ti wà látàyé àwọn bàbá wa bàbá tó o máa àwọn Abraham tó máa gun òkè lọ wọ́n sí ẹ̀sìn wọ́n pè ní kìrìsìtẹ́nì ní ìgbà yẹn ok.
wọn pé ní ẹ̀sìn kìrìsìtẹ́nì ní ìgbà yẹn wọ́n máa ń gun òkè lọ tẹ́ bá rí i pé ní ìgbà yẹn tó bá di àsìkò kan wọ́n ní wọ́n máa ń ṣe harvest àwọn máa ń ṣe ìrúbọ ni ṣe mọ̀ ọlọ́run rán wọn nírúbọ. ọlọ́run ò rán wọn ṣùgbọ́n àwọn ń ṣe láti fi save àwọn ọmọ wàhálà tí wọn nìyẹn kò kán lọ́hùn. nígbà tí ó tún wá jẹ́ pé kírísítẹ́nì wá dé tí jésù dé tó lóun mú pé tó ń sin ẹ̀sìn yẹn àwọn kìrìsìtẹ́nì wọ́n gbàgbọ́ wípé jésù ló mú wá irọ́ o ṣùgbọ́n jésù sọ fún wọn wípé islam ló mú wá. bó ló ti sọ bẹ́ẹ̀. tẹ́bá mo ti gbàgbé ṣápà yẹn nínú bible tó ti dúró tó ka ọwọ́ sókè tó sì rùkú tó sọ̀jù wọ́n ló gbà náà. àbí àmọ̀ pé jésù ṣe. ń bọ̀ ìyẹn kan fẹ́ lò náà ṣe rí tí n fẹ́ lò mẹ́ẹ̀ ni pé ẹni tóní tó ń gbè ní ìsìlámù kò yẹ kìrìsìtẹ́nìtì o pàápàá. mo mọ̀ pé kì í ṣe kò lè ṣe kan náà. ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì òun náà náà wá ń lò. irọ́ o. wọ́n ẹ ní sùúrù. tẹ́ bá wò ó nínú ìwé yẹn tí jésù sọ ó ní ọ̀nà tóun tọ̀ tòóró ni ṣùgbọ́n gbà tóun wọlé ó di gbaragada àwọn tó ń ṣìnà àwọn yẹn yà sínú ọ̀nà tó fẹ̀ àwọn tó ń lọ sí ìlànà ọlọ́run ní ọ̀nà ẹ̀sìn tóun sìn àwọn yẹn lọ sínú ìlànà tòóró tó. bẹ́ẹ̀ kọ́ ló yẹ sọ ẹ jẹ́ kàn ká Matthew chapter 7:13 and 14 bẹ́ẹ̀ kọ́ ló yẹ sọ. jésù wípé ẹgbẹ́ ẹnu ọ̀nà tí ó wọlé. ẹgbẹ́ ẹnu ọ̀nà tó wọlé. ẹnu ọ̀nà tí ó wọlé. nítorí gbòòrò àti oníbù ní ọ̀nà náà tí ó lọ síbi ìparun. ó sì rọrùn. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní sì bẹ́ẹ̀ wọlé. ṣẹ́gbọ́nà méjì ló lálẹ́ ó advice wa ni. sẹ́rí ọ̀nà tó ròyìn sẹ́rí ìtònígbà àgàdà tó ní ìbú. ọ̀run àpáàdì ni. ọ̀run àpáàdì ni ẹ̀bẹ̀ tí ọ̀nà tó ròyìn. ìyẹn ọ̀nà tọ́lọ́hún. ní ọ̀nà tọ́lọ́hún. bẹ́ẹ̀ ni. nítorí ìdí ẹ̀ ni jésù fi ń sọ wípé ẹnìkan bọ̀ wá tí ó tọ̀ ọ̀nà bí tóun ti sọ sílẹ̀ tí ò ní tó àfikún ṣùgbọ́n kò ní yí ọ̀rọ̀ ń padà. alẹ́ ní náà. ìyẹn ni muhammadu. sallallahu alayhi wa sallam. bisimilayi. now kẹtù ẹ ti lè lọ ìgbà tẹ wá mọ yẹn kílẹ̀ wá lọ ṣọ́ọ̀ṣì. sọlí wà ní ọ̀nà bíi kàrí. sallallahu alayhi wa sallam. tẹ́fí mọ́dé bẹ́ẹ̀ yẹn o kẹ́ wá lọ ṣọ́ọ̀ṣì. ẹgbẹ́ sọ fún yín. now. a bí mi sínú kìrìsìtẹ́nì. now. a bí mi sínú kìrìsìtẹ́nì. ok. ìrìjú ìjọ ni bàbá mi. ok. ìrìjú ìjọ ni ìyá mi. ok. ṣùgbọ́n ilé ìwé muslim lẹ lọ ok. ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kéwú. ok àwọn try. gbogbo gbàtọ́ ní ó yá torí kwaya gbogbo àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi kwaya ni wọ́n èmi máa ń sá ni. ok. torí nǹkan tí mo dẹ̀ ṣe máa ń sá ni pé tí n bá dé skul àwọn ọ̀rẹ́ mi máa ń rí wọn tán máa ń kírun. ok. so irun yẹn máa ń wù mí. ok. so mo wá ń join ni wọn. ok. bàbá wọn wá ń fún mi ní ìlànà kódà ó ra tíà fún mi ó ní kí n máa wá máa yọ lọ títí títí mo fi jáde secondary school. ibẹ̀ ni mo ti di muslim. ṣùgbọ́n tí bàbá mi sọ pé dandan láti fẹ́ christian mo yapa. ọ̀ǹtí tí mo fẹ́ muslim. èyí fún ara mi ni mo mú ara mi lọ sí Maracas kò sẹ́ni tó rán mi lọ. Maracas. bẹ́ẹ̀ni Lágége. Lágége ọkọ mi bọ́dúndé ni. kì í ṣe pé ó kírun kò kírun. ọkọ̀dúndé kan ló kọjá sí. kò lọ ó kéwú bẹ̀ tí kò ké. ẹ̀sìn yìí kò mójútó. tí bá ní ó yá Mẹ́kà kò lọ torí Mẹ́kà tẹ̀mí ń lọ ń gbà yẹn nígbà sójà ni Ọlọ́run kò sí nǹkan tó kọ̀ ọ̀hún ẹni tó ní sùúrù ni
so kì í ṣe pé mo dédé kúrò Islam. n tó gbé yín kò lè fẹ́ mọ̀ ológun tẹ́ ẹ mọ̀ yìí ẹ̀rẹ̀ tó wà bẹ́ẹ̀ ẹ̀rí kan sọ̀dí kìíní jẹjọ tọ́nítà Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó ní Muslim wọn ò mọ̀ sí Islam àwọn kàfèrí bíi ti Sọ́ọ̀lù ló wà nù Muslim àwọn tó ń tẹyan rìn àwọn àfáà tó ń fa àwọn náà ẹni sùúrù àwọn àfáà mo ti kúrò nù Islam láti 22 years ago. nígbà tí ìṣòro dé látọ̀dọ̀ ẹbí ọkọ wọn ò mọ Surat Bakara yẹn wọ́n kàn ń ṣẹ̀sìn ni wọn ò sí nínú ìlànà Islam. èèyàn ọ̀dẹ̀ ìmọ́lẹ̀ ọ̀dẹ̀ lè bá òkùnkùn tó torí ọkọ mi jáde láyé lójijì ni bàbá mi ló kọ́kọ́ kú àti ìgbà tí mo ti di colonel ni problem yẹn ti dé táwọn ẹbí ọkọ ní aláyẹn sì dé ọ̀gá mi rán mi lọ sí Àbújá mo wá Àbújá ó rán mi wá sẹ́kọ̀ọ́ airport náà ti arrest mi cups mi lọ́wọ́ mi ṣe lo 3 years 6 months nìyẹn ibẹ̀ ni ojú mi tí mo ti lùsì ojú kan mo lùsì ilé mo lùsì owó mo lùsì mọ́tò wọ́n da àwọn ọmọ mi jáde àwa di tẹ́nàntì mo lùsì ìyá after 7 months mo lùsì bàbá after 7 months mo lùsì ọkọ ẹ jọ̀ọ́ kò sí ibi tó ti lè ní ìgbàgbọ́ tó mi kì í ṣe Jóòbù o Jóòbù ló ń fara dà o èmi ò kì í ṣe sàbẹ̀ o dádì kò dẹrùn lọ́wọ́lọ́wọ́ tí mi ń wá yìí mi ì rí bí gbé o ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ẹyọkan ló wà tó o bá kì í ṣe àáfà Lukman kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Islam. tẹ máa sọ lórí Facebook. bẹ́ẹ̀ ni ajá odindi ọdún méjì abúra wa màá sọ̀rọ̀ burúkú fún pàtó yá fóònù bàjẹ́ mi ìtẹ̀ ẹ̀ràn tí a ti sọ pé kí n rí ìjọ tó rí mi lórí Facebook ó ní màmá yìí ó tó dé ní ma ní àáfà Lukman this is my number call me let me explain to you kì í ṣe pé mi ìgbádùn Islam mo ṣe istiara díẹ̀ lórí Islam mo tẹ̀lé Shamsidin alil Islam kò ṣẹbọ kò sóògùn mo ṣe security fún wọn náà mi lóògùn ní Badagry ẹsẹ̀kẹsẹ̀ ní Shamsi ń gbé tẹsibíìsì lọ́rùn gbogbo ogun yẹn lọ ni kì í ṣe pé mi ì lè kéwù kì í ṣe pé mi ì lè ká pé dádì tọmọdé bá rí ìjì yóò sá. but. mo wá ń dààmú lórí àwọn ọmọ gbogbo àwọn ọmọ mi ló jáde yunifásitì bá sọ fún yín pé dìsín now ẹja filẹ bẹ́ẹ̀ ṣe rí ẹ má sunkún ṣe rí Ọlọ́run tí ó fẹ́ tó fẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀gbọ́n mi yé bóyá bẹ́ẹ̀ bá ṣe lò lọ náà nìyẹn 22 years kó lálẹ́ wà lẹ́sìn wà láyé gan gbà yẹn so Ọlọ́run tó lè ṣe yín kù di sin Ọlọ́run nìkan ṣe ń gbèsè ayé yín ni and I'm very sure ṣe rí Ọlọ́run tó ní yín lò mo sọ kò fẹ́ kẹ́ ẹ parẹ́ síbẹ̀ yẹn ni ẹ̀yin náà ẹ wò láti 20 years ago yẹn ń sìn kò gbé nǹkan yàtọ̀ tábà ní à
ìṣòro tó gbé mi lọ ó ti kú mẹ́ tó bá jẹ́ tó lọ́n fẹ́ sọnù ni ṣẹṣẹ lọ yẹn a ti ṣí náà. dádì náà tó wáyé pé mi lọ sí christian máa ti kú. ẹni làbárì. làbárì. thank you sir. ṣàrígbà tí máa kúrò mo sọ fún yín mo ní àáfàá kan ọmọ tó ń ṣe ẹdẹsìn tó ń bá mi ṣe ẹsẹ̀ nígbà tí mo wà ní cornell tí ọmọ yẹn wá rí i pé mi tiẹ̀ lè wá ṣe kánná dé ìpè tí máa ṣe irun tó wá rí mi pé mo ti dúdú ló kàn dì mí mú pẹ̀lú àlùkùnbà lórí mo wọ díẹ̀ nínú ẹ̀ pẹ̀lú socks òun ló mú mi sínú mọ́tò ẹ̀ tó ní mọ́mì níbo lẹ̀ ń lọ mo ní fẹ́ lọ wo èèyàn kan bẹ̀yẹn bóyá màá tẹ̀ rí gàrí gbà fáwọn ọmọ mi ló wá ní ẹ wọlé wípé àníkẹ́ dé òun ló mú mi lọ sọ́ àdàáfà yẹn ní ìjú nípọ̀já àlè pẹ̀lú yín ò lè débẹ̀ sá kí ni ìdí máà nìyẹn ẹ jọ̀ọ́ ó lè jẹ́ mo ní kò rí ọkọ̀ èṣù ni ẹni sùúrù níjàlásí ni èṣù ni fine accepted bẹ̀tì ní àsìkò yẹn ó mú mi kúrò. kò mú yín kú ó mú yín sínú ni. ooo dádì wọ́n bá pẹ́ rí mi ní ìgbà yẹn ẹ lè ṣe nǹkan ẹ̀mí o. dáadáa. bàbá yìí ẹ ní sùúrù dádì àníṣe tẹ́ bá wọnú ilé mi tẹ́ bá wọnú ilé mi táwùdá sí ọ̀dọ̀ ọlọ́run yàtọ̀ sí 7x7 bẹ́ẹ̀dì tí mi ń lò inú yàrá mi ó ká gbogbo eré àyè mo wá di ẹni tó jẹ́ pé mo ta aṣọ tí gbogbo àwọn abọ́ tí mo rà wá láti mẹ́kà wo ní sábàkà ní gbogbo ẹ̀ mo wá ń kó lọ Sunday bridge Ìkẹjà mo wá ń tà mo tà tán kò sáṣọ ó wá kù jàlábíà dúdú àti grey tí mi wọ̀ pẹ̀lú ìjáàbù. ìgbà tí mo dé ọ̀dọ̀ máa yẹn olóhùn ò ní kankan ṣe fún mi ó ní kọ́ tiẹ̀ kọ́kọ́ lọ wẹ̀ fún mi ná kí n kọ́kọ́ rí ikú yẹn dànù mo rí kì í ṣe pé wọ́n sọ fún mi ó lè lo oògùn ó lè làǹjọ̀nù o so be it. but at that time idán ni kò ṣe dán at that time that is my belief ó ṣe ń jaṣọ yẹn ó ní kíyàwó òun tó ní sáìsì mi kó fún mi láṣọ ó dẹ̀ fún mi ní 100,000 that very day ó ní kí n máa lọ ó ní kí n bá bẹ̀rẹ̀ sí ní wọlé aláàfáà kiri ó ní màá bẹ̀rẹ̀ sí ní tún náwó ó ní kí n má náwó ó ní tí mi ìbá fẹ́ ó ní kí n má kírun for now ó ní kí n má kírun mọ́ tó bá sọ wípé kí n má kírun mọ́ á jẹ́ pé mi ìtẹ̀ ní súnmọ́ ó ní for now temporarily because wàhálà tó wà nílẹ̀ yìí for 22 years ẹ ní sùúrù ẹ ní sùúrù dádì ó mà ṣe o tó bá rí pé ìgbà yẹn ni àwọn Facebook yìí ti wà tí mo ti pàdé àfa Lukman ó ṣeé ṣe kí n tètè kúrò ńbẹ̀ kí n padà sí Islam ṣùgbọ́n kò sí àwọn tó ń lépa láti pa èmi pàápàá àtàwọn ọmọ nínú Islam ló wà. mi ìdẹ̀fẹ́ tọ́lé àfa àkọ́kọ́ lọ tó náà máa bèrè owó adìyẹ owó aṣọ owó epo so ó bẹ́tà kí n lọ síbi Jésù sí màmá ní Jésù and to God be the glory that day I didn't lose any child I struggle with the Christian and everything 100 level ní first born mi wà and all of them to today they are pass out on university through Christianity. Daddy kì í ṣe pé káàrí inú àwọn Islam tó lè ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n ìka inú wọn kò jẹ́ kó lè ràn tó bá dẹ̀nà ọ̀nà lé wọn omi wọn dànù sí ẹ lára ni wọ́n lè ní àwọn ò jẹun wọ́n dẹ̀ ń ra mọ́tò 12 nílùú bíi tí ìlú ìdè ìdádì kì í ṣe pé mi yìí mọ̀ yàn wàláì
kí n kàn pè sàlámà lẹ́kọ̀ọ́ owó ni ṣùgbọ́n pàtó bá ti rí pé oníṣòro láì nìyẹn ò ní lọ mọ́. dádì láì nìyẹn ò ní lọ mọ́ bó jẹ́ ìníyìí sìn ní ọlọ́run tú mi sílẹ̀ tí mo wá di pé mo kàn tẹ̀ lọ́ra àjàpá mo ní òwúrọ̀ làwà wọ́n á tó bẹ̀rẹ̀ sí ní kí mi I'm telling you the truth sir. bẹ́ẹ̀ni wàláì bẹ́ẹ̀ni. kò sí nǹkan kan Islam dá pọ̀ ṣùgbọ́n àwọn ẹni ibi ọlọ́mọba àpàwọn rẹ̀ torí mi lè sọ pé kọ́ máa wà lórí ilẹ̀. àmín ṣé wàá rí ẹ má bínú mà ṣé kíní kan yé èmi dáadáa ṣé rí Islam dàbí ẹni wàá fẹ́ wo sánmọ̀ dáadáa kò ní rí lẹ̀ ẹni bá fẹ́ wọlẹ̀ kò lè rí sánmọ̀ ìyá mọ́kànlá méjèèjì ni ṣé rí ṣètọ́n tọ́wọ́ fi ṣàdánwò fáyé ó ti mọ̀ wípé ìsìlámù lẹ̀sìn tọ́lọ́hún àwa tá a ya wèrè sínú ẹ̀ táwọn fẹ́ kú òun bẹ́ẹ̀ ó wá gba ìwà lọ́wọ́ wa tá a lè fi pẹ̀lú mi wọlé sẹ́yìn ò ní kú o ẹ̀ ṣẹ́ lómi pè wọlé. sọlá àná ọ̀nà bíi. mo bọ̀ mà ṣé rí tí mo bú sí mọ̀ lọ rè tó máa ní olówó wà ní Nàìjíríà bó sì lólówó jù. nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ṣé wàá rí ìlówó wọn ò mọbi tó máa ń ná sí ìṣòro ẹ̀kejì nìyẹn ṣé ètò wáyé kan bá rí ìṣòro làwọn àfáà nìṣòro tá a ní ẹyẹ sáré jẹ ayé kíní kan o tá àfáà bá pè yín ẹni tó wàá lo òyìnbó pé oníbi $20 lágbàá di iṣẹ́ $200 irọ́ ló kọ́ àgbọ̀ ọdún ni o wọ́n ṣe já mi sí yẹn ni wọ́n ní ẹ̀rọ alájì iṣẹ́ láti bá ń ṣe $20 nídìí ó fẹ́ rà gbọ́ ọdún ni o má sẹ́ǹdì ẹ o sẹ́ǹdì ẹ lẹ́yìn iléyà kò sí èyí jèrè mọ́ ṣé láàdánwò tá a ní òun nìyẹn ṣé ní Christianity wà láì wọn ọ̀dà nítorí wọ́n sẹ́ni kan ìlú máa ń kọ́ sẹ́lómi àwọn máa ń ṣe tiwa lillahi wa rasuli fẹ́ tó lọ́ bá fi rán mo ń bọ̀ màmú ẹ̀yẹ sáyẹn mẹ́sàn sí nǹkan ni tó bá ṣòro àìbojú wẹ̀yìn kò ní táàgì ìlú mọ́ṣáláṣí tó bá wá wà láti ẹni yẹn ṣe rí Christian wọn ò ní ran ẹnìkan lọ́wọ́ tó bá láǹfààní lára ẹ̀ àpẹẹrẹ rẹ̀ mo sọ̀rọ̀ kan fún yín rí wọ́n máa kó wà lé wa kó ìwà bẹ́ẹ̀ sìn lè dà bàbá mi ilé tó nọ́mbà 3 Òjó street ló ń gbé ní Mushin off kékeré wo ẹ tó ní ilé yẹn pastor kódà ṣọ́ọ̀ṣì wà wájú ilé yẹn gangan ẹ̀gbọ́n àbúrò obìnrin tí mò ń sọ yìí olùfọ́s gíwá olówó ni ẹgbẹ́gbà tó mọ́ lásìdẹ́ǹtì ó ní spinal cord problem ìyẹn ló àfẹ́ ti ẹ̀gbọ́n yẹn lòun náà ṣe lówó mọ́ sọ́dẹ́lẹ̀ ẹ̀gbọ́n kú wọ́n dẹ̀ ń gbé irú àpalọ̀ ìgbà tó ń rówó ilé san Christian ni bàbá o ó kàn wọ́n pé kí ni ìwúlò yìí gan ẹ wúlò fóun náà ẹ kó jáde bí ó tó máa dé wọn jáde inú òjò tójò rọ̀ ló dé wọn jáde kò rẹ́ni ràn lọ́wọ́ ká ní ilé wa rè ẹgbẹ́ ilé wa Deeper Life Church ló alẹ́ gbẹ̀rù àgọ́gán fẹ́ǹsì ló là wá wọ́n tí wàá bá dádì mi pé àwọn fẹ́ kọ́ ẹ̀rá kan fún woman yẹn on the condition pa máa wá sí church ṣe rí nítorí máa wá sí church ni pé Christian lè fún ní 100 million kẹ́ máa lò ó ẹ gbọ́dọ̀ sọ̀dá mẹ́wàá o ẹ máa sọ yẹn kú ni. ìyẹn ti di dandan. ẹ ṣeun mi tó ti rí géènì tiwọn nìyẹn mo á ń bọ̀ mà mo á ń bọ̀ mà mo ń bọ̀ àyè sí yẹn láǹdì ṣé wọn lóbìnrin yìí wọn ṣàkóyè alákọ̀ fún ó ń gbé bẹ́ẹ̀ mo kàn lọ kí láti fi jọkọ̀ lẹ́yìn ọdún méjì ìbí lọ ṣe wá sí ládùúgbò yẹn ọmọ ọmọ yẹn kan wá padà sí gbogbo wọn ti di Christian ọmọ kan padà sí Islam kàfáyà
bí ẹ ṣe padà ó wá ń bá àbúyẹ fún alágbó lórí pàlàfì mọ́ àlọ́ ṣọ́ọ̀ṣì mọ́ àti di muslim tọ́lọ́mọ ẹlẹ́nu gan ìyá bá lọ ṣọ́ọ̀ṣì mọ́ lẹ́yìn oṣù méjì mo kàn lọ bá dádì mi pé kí lọ kí wọn bàbá kan ní Jamiu wá ìyá onípátá ló máa ń dà àwọn oníbẹ̀rẹ̀ máa ní kóun lè jáde mo ní àkí ló ṣe wọ́n ní kò wá ṣọ́ọ̀ṣì mọ́ báwo ní sanwó ilé ẹ̀ mọ́ pé kán lè dànù tẹrùtẹrù. ìjọ tó ti lọ sa ìjọ tó ti stop yẹn ìjọ yẹn náà ló ti jáde. ẹ̀sìn òṣìṣẹ́ kan lè jáde kó n lé. ẹ̀yin wí. irọ́ èmi wí kọ́ bó ṣe rí nìyẹn. ẹ̀yin wí ní sa. èmi wí kọ́ àná. torí pé. ṣé ẹ̀kan lè jáde. wọn lè ṣe kán sojú nù. ṣé kò ti dín kan nú ara wọn. ẹ ṣeun torí pé ṣe ilé tó ń kó fún yẹn ó máa sọ̀dá mẹ́wàá ẹ̀ tó máa fi pé kọjá ni. ó máa sán lọ ni. bísíǹsì làwọn ń ṣe. bísíǹsì ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan. ẹ ṣeun síkà àwọn aṣerú ẹ̀. ẹ̀yin ò lè ẹ̀yin tó jẹ́ muslim ẹ̀ ní ṣe ẹ̀ ní gbàyàn sílé ẹ̀ ní fọwọ́ láti gbàyàn sílé ẹ̀ ní ṣoore tó ẹ̀ dẹ̀ retí ìdá mẹ́wàá. ẹ ṣeun ṣe wá rí tàbá rí ètò òṣèré nínú wa ó ṣe torí tọ́ lọ́ọ̀ ni. ṣe kò sí kí n kárí. ẹjọ́ sà ṣe rí. àwọn tó ṣeré ṣì wà o. dáadáa. dádì ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. wọ́n gbọ́ dáadáa o. kò sí kò ó ṣọ̀wọ́n. àná ok mo ń bọ̀ ẹni sùúrù dáàdì. mo ń bọ̀ sẹ́ẹ̀ lẹ́nu ọ̀pẹ̀rẹ̀ kan wá nìyí. torí èmi mọ̀ yìí pé ṣe rí ìlànà tẹ́yìn ìlànà tẹ́yìn tọ̀sẹ̀ dádì àwọn tó wà lẹ́yìn yín wọ́n á ṣoore. ẹ lọ sí ìsìlámù náà ni. ẹ ní sùúrù ìsìlámù kí ni dádì ẹ lọ sí Nasarudeen Awadudeen lọ síbẹ̀ kò forí gbálẹ̀ kò máa lọ ni tó bá tọrọ 50 naira tẹ̀síbù náà fi nà ẹ pa. mi ò gbà ẹ wọlé o. ẹ lọ béèrè kì í ṣe ẹ wo ẹ read my lips. dádì kì í ṣe gbogbo àwọn tó ń kírun lọ ní wà ẹ máa ṣe alihamdulilayi yìí pé lágbàá tí mo sọ fún yín mo ní mo mọ̀ yín for 20 years ago pé mo mọ̀ yín pé a lọ sí mẹ́rákàsì nígbà yẹn mo rí yín mo ní ọmọ sọ̀sàlẹ̀ lèyí ọ̀rọ̀ inú yín lásán dádì àlùjọ náà ti wà nílẹ̀ fún ẹni tí islam kọ́ wa nìyẹn. ṣùgbọ́n pé kẹ́kẹ́ sọ pé islam ẹnà islam náà ni. ọ̀dọ̀ yín nìkan ni. no islam náà ni. àwọn kan wà àwọn ìmáàmù kan wà àwọn àfáà kan wà ìwà nìyẹn. tó jẹ́ pé ìjà lọ ló máa jòkú wọn tó bá ti gbé wọn sínú sáré. ṣẹ́rí yẹn mi ò jiyàn ṣẹ́rí kéèyàn kírun kó má níwà ọlọ́run ò gbàrún ẹ̀. ṣẹ́rí nǹkan tẹ́ ń sọ yìí. àyá Kùránì ni o. ṣe pé mi kì í wo YouTube o. ok. ẹ̀yin fúnra yín ẹ̀ tẹ sáìsì pé àìmọye ìgbà tán ti takò yín pé kán lọ arrest yín kán lọ ẹ̀yẹn nọ́mà a lè fẹ́ rú ẹ̀ kú. ṣé ẹni tó bá sọ rere ṣé ó yẹ kán mu. wọ́n á mú ayé òfò tọ̀. ayé òfò tọ̀ ẹ̀yin tẹ̀sẹ̀ wá tún gbàdúrà fún ọ. ẹgbẹ́ tí wọ́n sọ ní òṣèré kọ́nà yí wọn padà ló máa dà. ṣé ọba yí padà kò lè pè wá. mélòó ni wá. bẹ́ẹ̀ ni ẹ̀nà fún àwọn eléyìí ṣé n tó ti ń gba ewúrẹ́ tó ń gbàgùtàn. ẹ ń ṣe bísíǹsì tiẹ̀ ni. tó ń gba tòlótòló bàbá adìyẹ. ẹ̀ta rán wọn ẹ wá ní kó padà kó máa ṣe bíi tiyín sẹ́yìn rówó ni. ẹ gbọ́ sí mo sọ. ẹ wọ bàtà tí ń sọ̀rọ̀ lórí sẹ́yìn èèlò náà mú fún yín. mi ò jiyàn sẹ́. àwọn fẹ́ mílíọ̀nù dọ́là. mi ò jiyàn sẹ́. ọ̀dẹ̀ kọ̀ọ̀kan láti má bàtà. ìdí mi sọ ni pé ìsìláàmù kan ló kọ́ ní tó ń ṣe ìwà ọwọ́ wọn nìyẹn. kí náà ké. kò má tà. ìrún tẹ̀ ń ké náà ké. kò má tà. Kùránì tẹ̀ ń kà náà ká. kò má tà. ṣùgbọ́n wọ́n wọ ìwé ìrírí. ẹ̀nà ẹgbẹ́ tí wọ́n sọ ìwà ọwọ́ wọn nìyẹn. ìsìláàmù kan ló kọ́ wọn. wọn ò ní ìdàdúrà. ìyẹn wà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìyẹn wà lọ́dọ̀ Ọlọ́run. tí mo sọ nìyẹn ṣé wàá rí àwọn àtàwà láyé àwa la ní láti túnra wa ṣe ṣé yàtọ̀ ti kú tiẹ̀ ti pín ní òkò wa ó ṣe dá o ó ti fèsì Ọlọ́run kò sí ìdáwọ́ àwọn ọjọ́ Ọlọ́run. àwọn tó wà láyé ńkọ́. àwọn nìkan wàá tún ṣe. àwọn yẹn. àwa lè torí tí wọ́n yẹn fẹ̀ sílẹ̀ tó náà kọ́ lọ́ lẹ́sìn. tó dádì. Ọlọ́run ló lẹ́sìn yẹn o. tó èmi ti gbọ́ nǹkan tẹ sọ. ẹ máa lọ kírun o Jésù kírun kú ni o.
Mósè kírun kú ni o. ìyẹn ti Mósè o. Ànábì Mósè Ọlọ́run. náà kò délẹ̀ lérí níbi obi tó bínú dé abẹ́rẹ́ ni. Ànábì Ọlọ́run ni. Ànábì Ọlọ́run. kádàrá tiẹ̀ nìyẹn. Samuel nǹkan. kádàrá tiẹ̀ nìyẹn. Dáfídì nǹkan. kádàrá tiwọn nìyẹn. tọ́ tẹ́bá ní kéèyàn kírun Now. tẹ́bá ní kí n padà sí Islam. ìyẹn ló máa pè yín. Ọlọ́run ìsáàbù yín dìde. ẹ tẹ sọ̀rọ̀ pípé lẹ̀. ẹ sọ̀rọ̀ pé ó pè mélòó ni olókùn. mi ì sọ ayé o mi ì sọ ayé. ẹ ṣe rí ọ̀run ni o ẹ ìjókòó fọ̀rọ̀ láyé. lẹ̀ kò sẹ́ni tó lọ tó dé. irọ́ o ó sọ fún un pé irọ́ o Ọlọ́run. irọ́ o ọ̀run ṣú ọ̀pá o. dádì ìgbàgbọ́ mi náà ló máa mú mi lára dá. lórí èwo láì kírun. lórí nǹkan tí n bá fi ọkàn sí. irọ́ o. mi ìbá tẹ̀ wá kúrò kí n lọ sí àbọ̀rìṣà. tí ó yẹ pé mi ní ṣe in my life. Okay. I have never put in anything in this mouth on worship. Okay. Idolship. And I will never do it. ṣọ́ọ̀ṣì gbàdọ̀ lójú yìí ni igi náà ń ṣe mẹ́. òòṣànà bọ́ ṣọ́ọ̀ṣì by style. ẹ ṣeun ṣẹ́rí ṣọ́ọ̀ṣì lè lọ. kíyàn lọ ṣọ́ọ̀ṣì kẹfìrí ló ń tọ̀hún. torí Ọlọ́run lè sọ fún Muhammadu ni. sallallahu alaihi wasallam. ṣé tí mi ìbá wa lọ sí ṣọ́ọ̀ṣì yẹn. tó dọ̀la. tọ́wọ́ kẹ́rù mi àtàwọn ọmọ mi síta. kí lẹ fẹ́ ti sọ. ẹ ṣeun ẹ̀gbọ́n ní Jésù wí ni èmi ṣọ́ọ̀ṣì lè ṣe lọ́sìn. Jésù ní àǹfààní kí ló jẹ́ fún ènìyàn. èrè kí ni ó jẹ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn. má wulẹ̀ tó jèrè gbogbo ayé bàbá tó sọ mí lọ́nà. ọ̀daràn bíi Karim. sallallahu alaihi wasallam. ẹ̀rí yẹn. tẹ́ ń sọ sà. èrè kí ló jẹ́ fún gbogbo kìnnìún. ọmọ ẹ̀dẹ́ ènìyàn. ṣẹ́rí ìlànà. ṣẹ́rí àsìkò tí mo wà yìí. kò sí ìrètí pé máa sọ èmi nù. torí mo ti ní sùúrù. mo ti dúró déédéé. wọ́n lé mi o wọ́n ò lé mi o. àwọn kìrìsìtẹ́nì mo ti mọ̀ pé tó wọ́n á fi di lọ́la àbí ọ̀túnla wọ́n ní àní tó lé mi jáde àbí kankan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sìnkún níbí. ṣé rí nǹkan kan wà sà. ẹ má wọlé àwọn ẹ̀fọ́ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn má wọlé iṣẹ́ àlá. ṣé rí dáàdì nǹkankan tí ẹ mọ̀ nǹkankan tí ẹ mọ̀ ní pé ṣé rí èrè mi tí mo jókòó yìí alihamdulilayi alihamdulilayi. láì kírun. alihamdulilayi. láì kírun. mo ń kírun o. ẹ ń kí gọ̀rọ̀. mo ń kírun o. ẹ lọ sí lọ ṣọ́ọ̀ṣì. ẹ ní sùúrù. àṣepọ̀. mo ń kírun o. ok báwo lẹ ṣe ń kí. ṣé mọ̀ pé ìrun yìí ọkàn ló wà. ọkàn kọ́ o. ẹ ní sùúrù. ok ẹ ní sùúrù. ok ọkàn ló wà. alọ́kàn kọ́ mà. ẹ ní sùúrù. mo ń gbádùn yìí. gbogbo ara ló wà o. ẹ ní sùúrù. now. ṣe rí téèyàn bá ń tọ ìlànà kan lọ tó wá rí pé òun yà báyìí tó wá rí pé ìlànà tó òun tọ̀ lọ yẹn tó mọ̀ nínú ọkàn ẹ̀ pé ìlànà ìgbàlà ni ṣùgbọ́n tó wá di pé ìṣòro dé wàhálà dé ó wá pẹ̀ báyìí ṣe rò pé ìlànà tó ń tọ̀ lọ yẹn kò ní kúrò nínú àgọ́ ara ẹ̀. ẹ ó lè máa kó bọ̀ kó wúlò fún mọ́. ẹ ní sùúrù ẹ gbàgbá ìwúlò sáàsálà ẹ gbàgbé pé kò wúlò dáàdì mo ti sọ oríṣiríṣi fún mi. wàhálà gbogbo ẹ̀ ló yí mi Ọlọ́run gbọ́. ṣé rí kẹsẹ̀ sáà sọ pé kí n tún wá dìde kí nǹkan tún ṣe gírì. dáàdì. nítorí wọn ni pé gbogbo ọkọ tẹ sọ. àǹfààní kí ló jẹ́ fún ènìyàn. tí ó jèrè gbogbo ayé yìí tó sẹ̀mí rẹ̀ lò. ọba jèrè gbogbo ayé ayé yóò ní mímì. kí ni yóò sì fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. ẹ ní sùúrù. ó jèrè ayé ó ń lọ. bẹ́ẹ̀ ni. ó jèrè ayé ó ń lọ. ó ń lọ. ọdún ni. so kí wá dẹ̀ ní wàhálà. bó la fẹ́ dé sí ni wàhálà. gbàgbé bí tàbá dé sí iṣẹ́ àwọn tó kúrò àwọn babaláwo àwọn abọ̀dé. ọ̀run àpáàdì náà. àwọn ẹlẹ́ṣẹ̀ ọlọ́run jẹ́ àwọn ọ̀run méjì ni. alábì dádì wọ́n déyàn bá kú even àáfà èmi
òun fúnra rẹ̀ pẹ̀lú àwọn abọ̀rìṣà náà máa jọ tó sọ́wọ́ àwọn jọ wà ń bẹ̀ ní ẹ̀ náà àwọn ẹlẹ́ṣẹ̀. òye yín sì ṣé iṣẹ́ tí ọlọ́run bá ká mọ́yàn lọ́wọ́ lásìkò tó máa jáde láyé ló máa bẹ́ẹ̀ dọ̀rùn. ẹ àjiyàn ṣàgbéyìn tó máa mọ̀ ọ́ lára ṣàgbéyìn tó máa mọ̀yàn lára tó máa ká mọ̀yàn lọ́wọ́. mo accept nǹkan tẹ́ sọ mo sì gbà tí mi bá gbà mi ní kúrò ní Èkó wá sí Ilé Ifẹ̀ mi ní kúrò nílé lọ sí Èjìgbò. bẹ́ẹ̀ni. the only thing tí mo kàn rí pé inú mi dùn sí ni àfa Lukman kí gbogbo ọlọ́ba akẹ́yìn o. kì í ṣe kíkí nìkan ẹ bá mi ṣe iná tẹ iná fún un. bisimilayi rahman rahim. iná tẹ iná kárí kàwùsà pàṣẹ lórí káwọdé iná ṣáàdì káwọdé àbútárà bí. kì í ṣe pé kò déédéé pè mí lásán kí n tó múra pé àfa Lukman ló máa ti sẹ́ńdì owó sí mi ẹ fi wọ mọ́tò wá tí n bá débẹ̀ máa tún kúrò mọ́mí ẹ gbà á tún sì gbé mi dé mi tó yẹ pé màá ti bọ́lẹ̀ pé ẹ wọ mọ́tò yìí. màá bá yín bá àwọn èèyàn inshallah mùsùlùmí wà tó wà pa tó dájú. sẹ́rí dádì èmi fúnra mi gbà tí mo délé àwọn ọmọ mi kọ̀ọ̀kan tí mo sọ náà níyà tó àwọn tó sì dá nínú Islam ṣì wà. rẹpẹtẹ mo ní sáwò mo lè pẹ̀lú ọmọkùnrin àjọ ọjà tó yẹ pé jọkàn mo fẹ́ lè ṣe pé fún pé ṣé kò sí. ṣé mọ̀ wípé kò sí ẹni tó ń fún níbọn ṣàpáwọ̀ làwọn náà la níbọn lọ́wọ́ tá a máa ń yìn fún yàn. bẹ́ẹ̀ni. àpá ni àpá ara ò lè jiná tó bá ní àpá lára tó jẹ́ ìbọn mi sọ̀rọ̀ àdá o mo mọ̀ mi sọ̀rọ̀ ọbẹ̀ o tó bá gbé ìbọn síbi ìtàn yẹn ò gbádùn mọ́. nà yẹn nọ́mà. kò nọ́mà dádì àpá ìyẹn kò lè gangan jà lójú ara ẹ̀nà tí kò sọ àpá fún ìyẹn gangan ló ń bẹ lára mi. ẹ ṣe wá rí Yorùbá ní. ẹ bá rí mi fisikálì nígbà tó ò sí nǹkan kan ẹ bá fi pé ọmọ ọdún méjì sí ni mí. Yorùbá náà sọ̀rọ̀ dádì wọ́n ní tàwa ọdún dùn fún àwọn ọ̀rọ̀ adé egun agbọ́dọ̀ máa gbàgbé bisimilá. ṣàgbé obìnrin tó lóyún tó wá bímọ ariwo máa pọ̀. bẹ́ẹ̀ni. ayé mi ò ṣe mọ́ o ẹ jẹ́ kó lo oṣù bíi mélòó kan á tún gbàgbé ẹ̀. láàrin oṣù mẹ́ta. ẹyẹ tí obìnrin tó lóyún tó bímọ kì í ṣe ẹni tí yà ń jẹ tí ò lóyún fisikálì o. mi ò jiyàn sẹ́ẹ̀ tí mo sọ ni pé tí ọba dúdú ìfọ̀n èèyàn máa họra dé egun. bẹ́ẹ̀ni. tí Yorùbá ń sọ ọgbọ́n nìyẹn. tí gbádùn bá tiẹ̀ sí. Ọlọ́run á kún yẹn máa wọ̀. ṣàlọ́gbà wọn tí Ọlọ́run fi ń ràn wọ́n lọ́wọ́ ọlọ́ba ràn yín lọ́wọ́. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.